Odùfá tí a máa gbéyàwó lónìí, ó náà ni Odùfá Iworiawodin lélẹ̀ tí olúwo fa rẹ̀ tí ó kì báyìí pé alẹ́lẹ́lẹ́ mi ò gbọ́ poroporo dóòyán ní gígùn, ọ̀gànjọ́ gàndùdùdù mi ò gbọ́ kọ̀sọ̀kọ̀sọ̀ ọbẹ̀ ń sísè. Adíá fún Ìwòrì lọ́jọ́ tán ni ó wá wòdí lébi, ìgbà Ìwòrì ò jẹ́ Ìwòrì ò mú ni wòdí ṣe ń wòdí lébi. lásìkò dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa ṣàlàáfíà ni mo tún bá yín. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìmọ̀ Ifá, Ifá's knowledge, níbi tí a ti máa ń ṣe àtúpalẹ̀ àti àgbéyẹ̀wò àwọn odùfá lẹ́yọ kọ̀ọ̀kan. Odùfá tí a máa gbéyẹ̀wò lónìí, ó náà ni Odùfá Iworiawodin lélẹ̀ tí olúwo fa rẹ̀ tí ó kì báyìí pé alẹ́lẹ́lẹ́ mi ò gbọ́ poroporo dóòyán ní gígùn, ọ̀gànjọ́ gàndùdùdù mi ò gbọ́ kọ̀sọ̀kọ̀sọ̀ ọbẹ̀ ń sísè. Adíá fún Ìwòrì lọ́jọ́ tán ni ó wá wòdí lébi, ìgbà Ìwòrì ò jẹ́ Ìwòrì ò mú ni wòdí ṣe ń wòdí lébi. Ọ̀kan lára ìdí tí mo ṣe fẹ́ràn Ifá ni pé odùfá kọ̀ọ̀kan ló ní olúwo rẹ̀. Olúwo Ifá kọ̀ọ̀kan will give you insight into what the Odo is all about. Odùfá Iworiawodin ó ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́, ṣùgbọ́n tọ́, let's go into the deal. Ìwòrì ní ọkọ, ìdin ní ìyàwó. Ṣé rí Ìwòrì is a very lovely husband, a loving and caring husband. Ṣùgbọ́n ìdin ó jẹ́ ìyàwó tó jẹ́ pé ó wà hard working. In fact, tá a bá rí adjective nìyẹn lè fi qualify kéèyàn jàkí ni, ó ṣiṣẹ́ kú, ó fẹ́ràn iṣẹ́ ṣíṣe gbúrúgbúrúgbúrúgbúrú. Ojú obìnrin kan tó fẹ́ràn iṣẹ́ ṣíṣe ẹni. Ẹlẹ́ẹ̀kejì, ó tún wá jẹ́ obìnrin tó yẹ pé ó fẹ́ràn eré other room. Ẹmọrú nǹkan yẹn, yùnkíyùnkí ká gbádùn ara wa, ìfarakínra ìfẹ́. Ìdin ó gbádùn rẹ̀ púpọ̀ púpọ̀, ó dẹ̀ wà hard working. Méjèèjì ni. Bẹ́ẹ̀ náà sì rèé, Ìwòdì náà dẹ̀ rèé, ọkùnrin tọkùnrin, òun náà kó tọ́rọ̀ bá débi pé ká jingle bell, na person ó ń try gidi gan ni, débi pé àlàáfíà jọba ń lé wọn ṣàpé téèyàn bá ti gbóbìnrin débẹ̀ problem is looming, wàhálà nǹkan lẹ̀kùn nìyẹn. Ṣùgbọ́n Ìwòrì ó bẹ̀rẹ̀ sí ní rẹ̀ látàrí pé kí ni ẹ mọ̀, tí èèyàn bá ń jingle bell tó jẹ́ pé iṣẹ́ inú ilé náà èèyàn ni tún ń ṣe, lórí ìdin ò ráyè à ń túnú ilé ṣe dàbí alára, à ń tọ́jú ọmọ tí ẹni pé kó jí làárọ̀, kó wẹ̀, kó ṣe, kódà oúnjẹ inú ilé gan ẹ̀kọ̀ọ̀kan ni, bóyá ẹ̀kan lójúmọ́, bóyá kó dáná láàárọ̀ kó ṣe píám ó ti lọ. Ó wá bẹ̀rẹ̀ sí ní complain fún Ìwòrì pé kí ló dé èké pẹ́ ti dàtọ̀ wọlé, kí ló ṣẹlẹ̀, gbóhùn débẹ̀ ẹ̀ ṣe kinní kan. Ó bẹ̀rẹ̀ sí ní complain pé ọkọ òun ò jingle bell dáadáa kinní kan. Ṣùgbọ́n Ìwòrì ní òun gbìyànjú pé kò yóò náà nǹkan kan bá ń ṣe nígbò yá ọ̀rọ̀ yóò wọ̀ mọ́. Ó bá di pé ìdin ó lọ fi ẹjọ́ sun àwọn mọ̀lẹ́bí Ìwòrì pé tọ̀, ẹ bá ń bá baálé mi sọ̀rọ̀ o, bẹ́ẹ̀ ṣe ń wò mí iṣẹ́ obìnrin tó nírìnkúrin o, mi dẹ̀ lè ṣèṣekúṣe pé kínní, ṣùgbọ́n ẹ sọ fún kó jáwé sóbì, kó túnra ṣe, kí ló dé nǹkan báyìí ọkọ òun ò gẹ̀tẹ̀ ò jingle bell dáadáa nínú ilé kinní kan. Ìyún tó wá jẹ́ pé bóyá ó ní aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri kan, ẹ bóun bá sọ̀rọ̀, òun ò fọ́rọ̀ ogún o, òun ò sì fẹ́, òun ò tiẹ̀ fẹ́ rárá. Lórí ìdí èyí kán bóun bá sọ̀rọ̀. Ó bá sì jẹ́ pé bóyá pé àárẹ̀ kan ni í ṣe, pé kó mójútó ara rẹ̀, kó tọ́jú ara rẹ̀, òun ti kìlọ̀ fún títí, òun ti sọ nǹkan bàbá, òun ti sọ nǹkan kan, síbẹ̀ Ìwòrì ò gbọ́ nǹkan kan báwọn. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n bá pe Ìwòrì sáàrin pé ó gbọ́ bros, kí ló dé, ìyàwó ẹ̀ fẹjọ́ sùn, ó ní ò ṣe dáadáa nínú ilé. Òun ò ṣe dáadáa pé ìyún ọkọ pé oorun lọ́kọláya pé ó ṣe dáadáa pé kí ló dé, ṣé wọn náà ti ní aborí lílù lẹ́gbẹ̀ẹ́ ògiri kan ni. Ó ní rárá, òun ò láborí lílù, kí ló wá ṣe ọ́, òun kò tiẹ̀ yóò gan pé ọ̀rọ̀ yìí ti di nǹkan mí inú ilé, ó ti kígbe sọ̀rọ̀ pariwo pé ó tiẹ̀ ti sóhun gan. Bàbá ni ó dà, tó bá jẹ́ báà ni kò burú. Wọ́n bá fa Ìwòrì ó di ọ̀dọ̀ babaláwo. Wọ́n ṣe déwájú babaláwo,
Ifá olókun àsọ̀rọ̀dayọ̀ bá bọ́hùn. Ṣé àwọn tó mo sọ nínú ìmọ̀ Ifá kan tí mo ní Ifá is scientific, kò sí nǹkan tẹ́ ẹ wá nínú Ifá tí ẹ rí. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn ó wà nínú Ifá, gbogbo tó ti ṣẹlẹ̀ látijọ́ ẹ bá nínú Ifá, gbogbo nǹkan pátápátá, kò sí nǹkan tẹ́ ẹ wá láyé tí ò sí nínú ìmọ̀ Ifá. Nígbà tí Ifá ó sọ̀rọ̀, Ifá ní efficiency kan ló ti ń ṣe Ìwòrì, pé n tó dẹ̀ máa ń fà ni pé tí èèyàn ò bá jẹun dáadáa, number one, tí diet èèyàn bá wà balanced, èní ẹlẹ́ẹ̀kejì, tí èèyàn ò bá rí oúnjẹ jẹ tó nǹkan. Ifá wá bi Ìwòrì léèrè pé ṣé Ìwòrì pé ṣé ó ń jẹun dáadáa? Ìwòrì ní rárá, òun ò ń jẹun, pé ìyàwó òun ò kì í dáná fóun lé dàbí ara ẹ̀ẹ̀kan lójúmọ́, ìgbà míì ó lè má dáná gan. Ó kàn jẹ́ pé táwọn bá rí ẹni tí ń kiri oúnjẹ rẹ̀ lòun kàn ra oúnjẹ fáwọn ọmọ, pé òun náà sì rè tóun bá ti lọ bíi kóun já àdùn, kóun jàkàrà, kóun jẹ dùndú nǹkan kan, pé ìpanu lòun jẹ láti bíi ẹdún bíi mélòó kan báyìí, pé òun ò ń rí lè jẹun dàbí alára, pé tó ṣe Ifá ni tí ń ṣe Ìwòrì nu, pé Ìwòrì kó lọ máa jẹun dáadáa. Ifá wá sọ pé Ìwòrì ò rúbọ o, pé tó bá ti rúbọ tán ó wá bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀, pé lẹ́yìn ìgbà pé gbogbo nǹkan ó mọ̀ lọ dáadáa, tí ó ṣe tí Ifá olókun àsọ̀rọ̀dayọ̀ pa láṣẹ pé kó ṣe, ó ṣe gbogbo ẹ̀ tán. Lẹ́yìn ẹ̀ ló di pé Ìwòrì àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n bá kóra wọn gbọ́n ó di ilé Ìwòrì, wọ́n bá lọ bá Ìdin pé tọ̀ ǹlẹ́ o Ìdin, àgbọ́njò ní ló wáá fi ẹjọ́ ọkọ rẹ̀ sùn pé kò ṣe dáadáa, pé àbí ó ti lu nǹkan kan ni, àbó ní aborílùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri kan ni. tó wà bẹ́ẹ̀ ni pé ìwọ gangan ló ń ṣe ọkọ rẹ o ò mọ dáná, o ò mọ ṣe, kí ló dé tó kì í dáná fọ́kọ rẹ? Ní Ìdin bá ní ṣé yùn wá ni, ṣó lè jẹ́ yùn ni, ó dáa tó bá jẹ́ pé yùn ni, in tó fà á ni pé iṣẹ́ tóun ṣe pé òun wà successful, so òun wà hard working níyàn tóun jẹ́ nìyẹn. Òun ò ráyè aláǹjókòó kalẹ̀, pé òun kàn wò pé everybody máa take care ara wọn, everybody máa wà okay, kó nǹkan sáré ṣe pé iyún nìkan ni, pé ó dáa kó má bínú pé àtúnṣe ó wà. Lẹ́yìn èyí ni àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ sọ fún pé tọ̀ mọ́ dáná fọ́kọ rẹ̀, wọ́n pọ̀ ọmọ tí wàá dànù, mọ́ dáná fọ́kọ rẹ̀ kó sì tọ́jú àwọn ọmọ, àlàáfíà òjọba. Látijọ́ náà ló ti jẹ́ pé Ìdin á dáná dáadáa, á dáná gidi, á fi ààyè lẹ̀, á dáná fọ́kọ rẹ̀, ọkọ ó jẹ, ọmọ ó jẹ, òun náà ó jẹ, everybody lálàáfíà, gbogbo nǹkan máa ń lọ létòlétò. Tẹ́ ẹ bá wo Olúwo Fáwọn, ẹ rí i pé Olúwo Fáwọn sọ wípé alẹ́lẹ́lẹ́ mi ò gbọ́ poroporo odó yán ní gígún, ọ̀gànjọ́ gàdùndùn mi ò gbọ́ kọ̀sọ̀kọ̀sọ̀ ọbẹ̀ ń sísè. Adíá fún Ìwòrì, wọn ní ó wá wò dílé bí ìgbà tí Ìwòrì ò jẹ, Ìwòrì ò mú, Ìwòrì ṣe ń wò dílé bí. Tẹ́ ẹ bá wo Olúwo Fáwọn dáadáa, ẹ rí mọ̀ pé Olúwo Fáwọn gan ti explain rẹ̀ pé alẹ́lẹ́lẹ́ mi ò gbọ́ poroporo odó yán ní gígún, pé alẹ́ wọn kì í dáná, pé lẹ́yìn bá ti wà ráyè dáná lálẹ́, ó bá ti jẹ́ pé òru, pé ọ̀gànjọ́ gàdùndùn mi ò gbọ́ kọ̀sọ̀kọ̀sọ̀ ọbẹ̀ sísè, pé wọ́n ń dáná, wọn kì í dáná nínú ilé wọn o, kò sáàyè iná. Ọkọ dẹ̀ ní ẹ̀kan imagine ọkùnrin tẹ́ pé ó ti ṣiṣẹ́ lọ látàárọ̀, kódà yóò kọ́kọ́ inú ilé ní ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ilé, òun ni ó gbálẹ̀, òun ni ó tonú ilé, ni ó fọbọ́, ni ó ṣe gbogbo nǹkan, ni ó fọ aṣọ ilé ẹ̀kọ́ àwọn ọmọ, á fọṣọ ìṣeré, á ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn, àwọn ọmọ lọ school. Ọkùnrin tí ọkùnrin máa ń ṣe iṣẹ́ obìnrin, ṣe pé wàhálà ni, stress yẹn ti máa pọ̀ jù, ó tún wá dé lálẹ́ kẹ́ ẹ máa jingo bẹ ẹni tí ń ṣiṣẹ́ àṣekúdórógbó nílé, tí ó jára mọ́ṣẹ́ ní ẹnu iṣẹ́, kí wọ́n bá sáàkẹ́ àbí kí wọ́n bá rí problem àbí kí business má bàa bàjẹ́. Ṣe àgbẹ̀ stress yẹn ti pọ̀ jù, couple with pé ó tún wá délé lálẹ́, á tún jingo bẹ, á tún tọ ẹ̀jẹ̀. Àbẹ́ mọ̀ pé oje tí ọkùnrin máa ń tọ̀ tán máa jingo yẹn, mọ̀ pé ẹ̀jẹ̀ ní ṣá, kéèyàn wá ṣe gbogbo yẹn pé á cause deficiency, yóò rẹ̀yàn, tí ò tún róúnjẹ gidi láti fi gbéra, tí ò sí àwọn egbògi tó gidi láti fi fortify ara, láti fi gbéra dáadáa, rárá o, rárá yóò rẹ̀yàn. Ó ní Olúwo Fáwọn ṣe parí rẹ̀ pé nígbà Ìwòrì ò jẹ, Ìwòrì ò mú, Ìwòrì ṣe ń wò dílé bí, pé nígbà tí ò rí nǹkan gidi jẹ, ẹ wá ní gbogbo wa mọ jingo bẹ, kò sì fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀, yóò jingo bẹ́ẹ̀.
tó bá sì jingo bẹ ṣe pé a máa rẹ̀ internally yóò mọ̀ dá wàhálà lẹ̀. Oṣù obìnrin náà ni iṣẹ́ bá ti pọ̀ jù fún. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé àwọn ìyàwó yín máa ń complain pé wọ́n ṣe nose fún ti bí pé ìyàwó yín wàhálà ti pọ̀ jù, a máa ṣe no ni. Ẹ bá ní pé eré yá o, yóò ní no, yóò lóhun ò ráyè, òun ò ṣe kinní kan. Ẹ wò dáadáa, ẹ̀yin náà ẹ kọ́kọ́ wò pé ibo lèmi gan ti get it wrong. Obìnrin tó ti jálambá lọ látàárọ̀ tó ti ṣiṣẹ́ bí ẹni máa là lọ́fíìsì àbí ní ọjà àbí níbi tó ti ń ṣiṣẹ́, tó yẹ pé ó délé báyìí fún ní helping hand, support ẹ̀ ní kitchen, support ẹ̀ pẹ̀lú house chores kankan, tó yẹ pé òun ní ń dáṣe, yóò gbálẹ̀, yóò fọbọ́, yóò nulẹ̀, yóò ṣe gbogbo nǹkan, yóò ṣe no, yóò ti rẹ̀. Tí odù fàyín sọ ni pé kí ọkọ ó tọ́jú ilé, ó ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ, kí ìyàwó ó tọ́jú ilé, ó ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó nínú ilé. Ìgbà tí ìdin tí ò tọ́jú ilé, tí ò gbọ́njẹ fọ́kọ rẹ̀, ó ní ọkọ ṣe wò pé àṣàní máa wo gbogbo ẹ̀ràn kí gbogbo nǹkan wó gbá, kí gbogbo nǹkan bàjẹ́. Ó ní Ìwòrí ṣe ń ṣe gbogbo nǹkan, òun ṣe gbùrùgbùrù. Ó sì dálẹ̀, ìyàwó ní kó máa wá jingo bẹ́. Torí ìdí èyí, ẹ rí i pé Ifá white gan, Ifá fẹ̀. Délé Akínyẹdé Adébísí lórúkọ mi. Ǹjẹ́ ẹ ní ẹ̀kọ́ kan, ọgbọ́n kan tàbí ìkejì tí ẹ ti kọ́ nínú ìmọ̀ Ifá àti tòní? Ẹ bá mi fi sí under comment section. Odù Ifá Iworiawodin òní àgbéyẹ̀wò lónìí. Ìjọ́ mi láti mọ pàdé níre láyọ̀ ńkọ́. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n, ẹ kú kalẹ̀.